Hello, 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 ẹ̀yin èèyàn mi. Wọ́n máa ní ọkọ̀ Tèmi Tọ́pẹ́ mà ṣe. Wọ́n ló fẹ́ tẹ ọmọ adìyẹ pa ní ààfin ọba kábíyèsí Ọ̀jájá. Ó ní kíyàwó òun padà. Wọ́n ní kíyàwó òun padà. Hey, hey, hey. A ó ti wá ṣe irú eléyìí sí o. A ti wá ṣe irú eléyìí sí ẹ̀yin èèyàn mi. Nígbà tó kọ́ ń kúlé ẹ ó ní padà. Òun kẹ̀dẹ̀rẹ́ ó ń ṣe òun kàmì yẹn Tọ́pẹ́. Wọ́n ṣe olórí, a kàn ń pè wọ́n ní olórí fẹ́ẹ̀kì tán náà wọ́n fẹ́ wá ṣe lọ́dọ̀ kábíyèsí. Kábíyèsí ò fún wọn lóyè. Àwọn nìkan náà kàn fẹ́ fèmù fúnra wọn sọ́run ara wọn. Ṣẹ́bọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ sí Tọ́pẹ́. Tí Tọ́pẹ́ ni nǹkan tí mò ń wò òye tí mo rí ní ara Tọ́pẹ́ ni pé even gbogbo wọn mostly Tọ́pẹ́. Ṣẹ́bọ̀ pé Tọ́pẹ́ ò lápọ̀n. Ó kàn fẹ́ máa wo aago aláàgó máa ṣiṣẹ́. Ọ̀rọ̀ wọn bíi pé kọ́ máa fọwọ́ bojú níbẹ̀ tí wọ́n fẹ́ fọwọ́ bojú. Pé kí ni ká ti gbọ́ fún ti Tọ́pẹ́ fún rẹ̀. Pé kí ni ká ti gbọ́ pẹ̀lú bó ti ṣe níyì lójú ara ẹ̀ pé òun ìyàwó kábíyèsí wọ́n tún di mọ́tò ẹ̀kọ́ wá ṣe olórí mọ́. Nǹkan tó tún fẹ́ máa pè é pé ìyá alágbájá ìyá tẹ̀mẹ̀dù. Wọ́n ní orí ilé ọlá ó fi ilé ọlá lẹ̀ ó tún padà wá jìyà tó rójú ní ojú ara ẹ̀ ni pé òun jìyà nílé ọkọ ẹ̀ àárọ̀ ló ṣe wá wọ́ tó mú wọn ní ohun tí ọwọ́ mi ò bá tó à ń fi gọ̀ǹgọ̀ fà á. Òun lọ̀rọ̀ wọn. Àti padà sẹ́yìn yẹn nǹkan tó ń ṣe wọ́n gan-an nìyẹn. Ó jẹ́ nǹkan ìtìjú gbáà fún wọn. Tó bá tiẹ̀ wá mú tìjú kúrò ó wá sọ pé wọ́n ní bí iwájú ò bá ṣe lọ ṣèbẹ́yìn á ṣe padà. Ìwọ tún ní ìtìjú. Lóòótọ́ ìtìjú ní ńláńlá ṣùgbọ́n tó bá ti mú ìtìjú kúrò ní ọwọ́ àárọ̀ yìí torí ilẹ̀ iṣẹ́ mọ̀ fún tó bá ní kó òun máa tijú. Ọmọ 3 months tó jù lẹ̀ á máa lẹ́yìn fún ọjọ́ iwájú. Kó kúkú sọ wípé láàárọ̀ yìí kóun ya tètè mú tìjú yẹn kúrò kí ọwọ́ ọ̀sán tó bá kọjú alẹ́ kó tó bá kó ti bẹ̀rẹ̀ sí ní tètè máa tún ilẹ̀ ṣe náà. Àìjẹ́ bẹ́ẹ̀ ó máa lé o. Torí lọ́dọ̀ kábíyèsí táṣẹ́rẹ́ ló máa rí díẹ̀ eérún ló yìí máa rí. Eérún tó bá gbọ̀n sí ara látorí tébù sílẹ̀ lẹ̀ tájá lè máa ṣàjẹ díẹ̀. Ọ̀rọ̀ inú bíbélì nígbà tí ó sọ wípé ó dàbí ọlọ́rọ̀. Torí bó tiẹ̀ jẹ́ pé eérún tó wà póúnjẹ tó tọ́ sí òun ò ní fífájá. Táwa lajá ajá ní pé téèyàn eérún tó bá jáwọ́ sílẹ̀ tó ìyẹn gan gbóhùn tiẹ̀ wà satisfy pẹ̀lú ẹ̀. Nǹkan tó ń ṣe Tọ́pẹ́ gangan nìyẹn. Pé eérún yẹn òun máa jẹ́ but it's not done. Ìyá máa jẹ tí Naomi bá dé bá gbogbo wọn níbẹ̀ yẹn. Oh my God. Ọ̀rọ̀ wọn máa dàbí màálù tó gbẹ̀yìn lédè rí. Ìsákúsá náà máa sá. Ó dẹ̀ máa jẹ́ èrè ìtìjú. Kábíyèsí ò tiẹ̀ ráyè tiwọn náà gbà tí Naomi ò tí ì dé. Tí Queen Naomi àti dé ọba ń bá rẹ̀. Ẹ mọ̀ pé ìyá yẹn ajẹ́ tán ni. Ó yìí ń da báyìí o. Nǹkan tí mo kàn tiẹ̀ lè wá sọ fún Tọ́pẹ́ sì ni pé kó ya tètè mọ bó ṣe máa fojú rere kó máa wájú rere kábíyèsí. Kó bẹ kábíyèsí níbi tó ti ń gbọ́ kó tètè sẹ́tùlẹ̀ kó ya máa lọ. Àṣàlóye kan tó máa jábọ́ lọ́wọ́ kábíyèsí fún wọn.
mo mọ̀ pé kí gbogbo wọn tó kúrò kọ́ lè accept fún kábíyèsí pé ókè o a ti gbọ́ o a ti fi ilé lẹ̀ fún Naomi o torí òun ló nílé ó dẹ̀ tí ó ní nǹkan dẹ̀ ti padà dé o wọ́n lo olóògùn ní tàjòdè èkúté ilé ẹ̀paramọ́ nǹkan tó máa ṣẹlẹ̀ sí gbogbo wọn nìyẹn bẹ́ẹ̀ ni torí tókùnkùn bá tí ìmọ́lẹ̀ bá wọlé wọ́n lókùnkùn máa paradà ni agbára Kristi ọba ìyanu ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ ẹ̀mí mímọ́ wá jọba ní ààfin wá jọba pẹ̀lú Naomi láàfin ọlọ́run ọba yìí díẹ̀ báyìí ló kù o ṣùgbọ́n mo mọ̀ pé wọn ò ní borí èṣù àtẹ̀ṣẹ̀ ò ní borí nínú ààfin kábíyèsí lásìkò tí Naomi fẹ́ dé síbẹ̀ yìí láti sin láti títí láéláé agbára Jésù Kristi ilẹ̀ mìíràn iyanrìn ni òun ni Naomi dúró sórí àpáta yẹ́sù lágbára ẹ̀jẹ̀ Jésù òkùnkùn àti ìmọ́lẹ̀ ò lè papọ̀ tí Naomi bá dé òkùnkùn máa paradà láàfin yẹn so gbogbo ẹ̀ ayé bá yín sọ ẹ̀yin olórí kéékèèké wọn yẹn olórí kọ́bọ̀kọ́bọ̀ túláàsì ó kàn wọ̀n yín bẹ̀ tó wọ́n ẹlẹ́dàá yín ẹ jẹ́ tètè máa bọ̀ ẹ mọ bẹ́ ṣe máa palẹ̀ mọ́ Tọ́pẹ́ ẹ mọ̀ pé ò láápọn Tọ́pẹ́ ò láápọn ó kàn ń ṣàfarawé ni àwa la wà ń bẹ̀ odindi àwa ìyàwó kábíyèsí ìjọ tí kábíyèsí bá súnmọ́ wọn lásán ayé wọn ti ládùn ẹ̀tí sìn tí kábíyèsí ẹ̀ tí wá súnmọ́ wọn èèyàn fẹ́ ìyàwó kan agbára káká gan ló fi ń ṣe kábèlè tàsé 2 3 4 5 ìkọjá yìí ọmọ yìí ti sọ pé 6 oríṣiríṣi Tọ́pẹ́ owó tí mo ní mo yá ẹ̀ láti tẹ̀ mọ́ bó ṣe máa bẹ́sẹ̀ sọ̀rọ̀ tó róyè níyì sí róyè níyì o àìjẹ́ bẹ́ẹ̀ kó má lọ mófo wọn bá nǹkan tí kábíyèsí bá ya fún ẹ chíńchín nìyẹn kó yá tètè fara mọ́ kó fèsì kó tètè lọ tọ́jú àwọn ọmọ yẹn níbi tí wọ́n ti ń tọ́jú ọmọ ní kí kábíyèsí sẹ́tùrì gbogbo kábíyèsí àti ẹ̀ sẹ́tùrì síbẹ̀ ni tí kábíyèsí pè pé kó wá gbé ọmọ ẹ̀ lọ́wọ́ Tóbi lọ́ba ìyẹn dẹ̀ sọ pé ìyẹn ní kò sówó lọ́wọ́ òun tó máa fi tọ́ ó dàbí pé torí ẹ̀ náà ṣe ta fún olórí kí ló tiẹ̀ ń jẹ́ wọ́n ta fún olórí Tóbi dẹ̀kẹ̀rẹ́ ó lóun ti rà á òun ò lè dá wọn padà wọ́n dẹ̀ yín fa sùúrùtù yẹn so kábíyèsí dẹ̀ sọ pé Tóbi gbọ́mọ fún ọlọ́mọ kẹ̀dẹ̀rẹ́ ìwọ tó sọ pé ìwọ ló lọ́mọ tó bá tiẹ̀ lówó tó fẹ́ fi tọ́ pẹ̀tù wá mánéjà rẹ̀ èmi gan máa fún ẹ ní máa establish ẹ kó dẹ̀ rówó fi máa ṣiṣẹ́ ó jọjà ló máa ta bíṣọ̀bù ló máa gbà kábíyèsí lòun á fún lówó tó máa fi tọ́jú àwọn ọmọ ìbejì yẹn òun ò adopt ẹ o òun ò lè adopt ìṣerú àwọn ọmọ bẹ́ẹ̀ yẹn ni òun lè adopt ẹ̀ tó wọ́n á kàn fún ẹ ní ìwọ̀nba nǹkan tóun bá ní kó lè ní fọkànbalẹ̀ láti fi tọ́jú àwọn yẹn torí èèyàn ẹlẹ́ran ara kábíyèsí láìka àwọn ọmọ yẹn ẹ̀tẹ̀ ìgbà tí oore ọ̀fẹ́ òde jẹ́ fún láti gba ọmọ lọ́mọ kí ló fẹ́ máa gba ọmọ lọ́mọ fún àkóbá àdàbà kọ́lọ̀ má jàre torí ẹ̀ kábíyèsí ní kí ọlọ́mọ gbọmọ ẹ̀ kólúkálukú fáìní ìwé wọn Tọ́pẹ́ ni mò ń bá wí wo bóyá tètè mọ bó ṣe máa bẹ́sẹ̀ sọ kó ètè yan kọ̀ọ̀kan má bá wọn pẹ̀lú àwọn tó kù o àwọn aláìgbọràn wọ́n ti go to that late Tọ́pẹ́ náà fẹ́ ṣàfarawé òun náà lọ ṣe sọ́rí géètì ìyá jẹ bástárì sí gbogbo yín lára ẹ má yà tètè ronúpìwàdà kẹ tí wọ́n náà yín ṣe ẹ̀yin èèyàn mi wo kò ń dùn kó pọ̀ ṣókí lọ́bẹ̀ oge ẹ bá mi share ẹ bá mi like kẹ́kẹ́ ẹ bá mi subscribe ọlọ́run á dúró tì wá ò ṣé gan God bless you all amen bye.